Ẹ kú dédé àsìkò ìwò tẹ̀ tí ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde jẹ́ kí á gbàdúrà bàbá wa olùfẹ́ wa wọn. Agbẹ́yìn ló ga aṣèyìn lọ́ba fún àánú àti oore ọ̀fẹ́ ojú rere láti rí ọjọ́ èyí tí ó kẹ́yìn nínú oṣù kìíní tí ó jẹ́ ọjọ́ àbámẹ́ta. Oore ọ̀fẹ́ yìí pọ̀ púpọ̀. A sọ wípé ẹ ṣé o nítorí a kò lè san ìdíyelé rẹ̀. Ọlọ́run gbogbo ohun tí ó jẹ́ àbá rere tí ẹ ní fún wa àti èyí tí a ní fúnra wa. Olúwa jẹ́ kó wá sí ìmúṣẹ àti ọ̀rọ̀ tí a ń gbọ́ lénìí kó ṣe ayé ọkàn àti ara wa ní rere. Ká jẹ́ olùgbọ́ àti olùṣe ọ̀rọ̀ náà nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn yìí náà kọ Adéjàre Adébóyè kọ. Èní ọjọ́ àbámẹ́ta ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù kìíní oṣù kìíní. Àkòrí tí a ó gbéyẹ̀wò lénìí sọ wípé bí a ṣe ń bá ìjẹgàba èṣù wí. Bí a ṣe ń bá ìjẹgàba èṣù wí. Àmú àkọ́sórí wa nínú ìwé onídàájọ́ orí ìkẹfà ẹsẹ̀ ìkẹsàn-án. Bíbélì kíkà ìwé Ẹ́kísódù orí ìkíní ẹsẹ̀ ìkeje dé ìkẹrìnlá. Bíbélì ọlọ́dọọdún kan Lífítíkù orí ìkọkànlá dé ìkẹtàlá. Orin ìkẹfà aṣẹ́gun àti ajogún ni a jẹ́. Àkọ́sórí ìwé onídàájọ́ orí ìkẹfà ẹsẹ̀ ìkẹsàn-án. Mo gbà yín lọ́wọ́ àwọn ará Íjíbítì àti gbogbo àwọn tí wọ́n ní yín lára. Mo lé wọn jáde fún yín o, mo sì fi ilẹ̀ wọn fún yín. Bíbélì kíkà Ẹ́kísódù orí ìkíní ẹsẹ̀ ìkeje dé ìkẹrìnlá. Àwọn ọmọ Ísírẹ́lì sì bí sí, wọ́n sì pọ̀ sí gidigidi, wọ́n sì rẹ̀, wọ́n sì di alágbára ńlá jọjọ. Ilẹ̀ náà sì kún fún wọn. Ọba tuntun mìíràn sì jẹ ní ilẹ̀ Íjíbítì tí kò mọ Jósẹ́fù. Ó sì wí fún àwọn ènìyàn náà pé kíyèsí, ènìyàn àwọn ọmọ Ísírẹ́lì pọ̀ o, wọ́n sì lágbára jù wá lọ. Ẹ wá o, ẹ jẹ́ kí a fọgbọ́n bá wọn ṣe kí ó má ṣe bí sí o. Yóò sì ṣe nígbà tí ogun kan bá ṣẹ̀, wọn ó dàpọ̀ mọ́ àwọn ọ̀tá wa pẹ̀lú, wọn ó sì bá wa jà, wọn ó sì jáde kúrò ní ilẹ̀ yìí. Nítorí náà ni wọ́n ṣe yan akóniṣiṣẹ́ lé wọn o láti fi iṣẹ́ wọn pọ́n wọn lójú. Wọ́n sì kọ́ ìlú ìṣúra fún Fáráò, Pítómì àti Rásẹ́sì. Bí wọ́n sì ti ń pọ́n wọn lójú sí, bẹ́ẹ̀ ni wọ́n ń bí sí o, tí wọ́n sì ń pọ̀. Inú wọn sì bàjẹ́ nítorí àwọn ọmọ Ísírẹ́lì. Àwọn ọmọ Íjíbítì sì mú àwọn ọmọ Ísírẹ́lì sìn ní àsìpa. Wọ́n sì fi ìsìn líle ní erùpẹ̀ àti ní bíríkì ṣiṣẹ́ àti ní onírúurú ìsìn ní oko. Wọ́n mú ayé wọn korò. Gbogbo ìsìn wọn ni wọ́n sì mú wọn sìn àsìpa ni. Wàyí ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn yìí náà kọ Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́ àbámẹ́ta. Ìtúsílẹ̀ kò wà fún àwọn tó ń ṣiwèrè tàbí àwọn tó hàn kedere pé ẹ̀mí èṣù ti gbé wọ̀. Ènìyàn lè wà lábẹ́ agbára ẹ̀mí èṣù, ṣùgbọ́n tí kò ní sí àfihàn pé irú ẹni bẹ́ẹ̀ wà nínú ìdè èṣù. Nínú ìwé Máàkù orí ìkíní ẹsẹ̀ ìkẹtàléníogún títí dé ìkẹtàdínlọ́gbọ̀n. Ọkùnrin kan wọ inú sínágọ́gù pẹ̀lú ẹ̀mí àìmọ́. Ó ṣeé ṣe kó dàbí ẹni pé ohun gbogbo dára títí di ìgbà tí Jésù ń dé. Nígbà tí Jésù ń farahàn, ẹ̀mí èṣù náà wà nínú rẹ̀. Ó bẹ̀rẹ̀ sí ní ṣàfihàn ara rẹ̀. Jésù sì lé jáde kúrò nínú àgọ́ ara rẹ̀. Mo kéde pé gbogbo agbára èṣù tó lè máa dá ọ lóró yóò jáde lónìí ní orúkọ Jésù. Èṣù àti àwọn àsọmọgbé rẹ̀ wọ́n máa ń dá àwọn ènìyàn yọ. Wọ́n máa ń dá wọn yọ lẹ́nu ní oríṣiríṣi ọ̀nà. Ọ̀kan nínú wọn ni ìjẹgàba. Obìnrin kan sọ pé ó máa ń dàbí ẹni pé ẹrù àìrí tó tóbi bí àpò ìrẹsì wà lórí òun títí di ìgbà tí Ọlọ́run fi tú sílẹ̀. Ìyẹn jẹ́ àpẹẹrẹ ìjẹgàba. Láti jẹ gàba túmọ̀ sí pé mímú kí ènìyàn tàbí kí ohunkóhun kí ó wà lábẹ́ ìtẹríba. Ó ti túmọ̀ sí pé kí ènìyàn tàbí kí ohun kan kí ó máa lè pọ̀ sí i. Àní àwọn ìránṣẹ́ Ọlọ́run pẹ̀lú lè wà lábẹ́ ìjẹgàba o,
wọ́n lè wà lábẹ́ ìjẹgàba yìí ní irú àwọn àkókò bẹ́ẹ̀. Àwọn olùṣọ́ àgùntàn bẹ́ẹ̀ wọ́n lè máa wàásù pẹ̀lú agbára, wọ́n lè máa gbààwẹ̀, kí wọ́n máa gbàdúrà gidigidi, kí wọ́n máa ka bíbélì dáradára, ṣùgbọ́n iṣẹ́ ìránṣẹ́ wọn ó dúró sójú kan láì ní ìlọsíwájú. Ṣùgbọ́n nígbà tí ìtúsílẹ̀ Ọlọ́run bá dé, gbogbo akitiyan wọn yìí yóò bẹ̀rẹ̀ sí ní so èso rere púpọ̀ púpọ̀. Ibi bíbélì kíkà wa tòní, Fáráò pàṣẹ fún àwọn ènìyàn rẹ̀ pé kí wọ́n máa fi ọgbọ́n fi ìyà jẹ àwọn ará Ísírẹ́lì nítorí kò fẹ́ kí wọ́n pọ̀ sí mọ́. Ó bẹ̀rẹ̀ sí fi ọ̀nà púpọ̀ ní wọ́n lára kí wọ́n má bàa lè dìde. Ní ọ̀pọ̀ ọdún sẹ́yìn, olórí ẹ̀ka ẹ̀kọ́ kan pinnu láti dá ọmọkùnrin kan dúró láti rí ìgbéga ní ẹnu iṣẹ́ rẹ̀. Olórí ẹ̀ka náà ó mú fáìlì rẹ̀ ó sì fi pamọ́, tó fi jẹ́ pé ní gbogbo ìgbà tí ìgbéga bá dé, nítorí olórí ẹ̀kọ́ náà ti fi fáìlì rẹ̀ pamọ́, wọn kò ní rí i. Lẹ́yìn ìgbà díẹ̀, ọkùnrin náà fi ayé rẹ̀ fún Jésù o. Àti lẹ́yìn ìgbà díẹ̀, ìfipágbàjọba àwọn ológun ṣẹlẹ̀, èyí sì nípa lórí ọ̀pọ̀ ènìyàn níbi iṣẹ́ wọn. Olórí ẹ̀ka náà ó gba ìfẹ̀yìntì tipátipá o. Wọ́n sì yan olórí ẹ̀ka tuntun mìíràn. Nígbà tí olórí ẹ̀ka tuntun mìíràn pinnu láti ṣàyẹ̀wò fáìlì gbogbo àwọn tó wà ní ẹ̀ka rẹ̀, ó ṣàkíyèsí wípé fáìlì ọkùnrin yìí nìkan ni kò sí níbẹ̀ o. Ó sì pàṣẹ kí wọ́n ṣe àwárí rẹ̀. Wọ́n tú gbogbo ọ́fíìsì káàkiri títí wọ́n fi rí fáìlì náà níbi tí olórí ẹ̀ka ti àtijọ́ tó gbé pamọ́ sí. Olórí ẹ̀ka tuntun náà ṣàwárí pé ọkùnrin náà kò tíì rí ìgbéga fún ọdún púpọ̀, bí ó tilẹ̀ jẹ́ pé ó ṣiṣẹ́ kárakára pẹ̀lú ìtara. Ní kíákíá, ó sì fún ní ìgbéga ní onílọ́po 2. Olùfẹ́, mo gbàdúrà fún ọ o. Iná Ọlọ́run yóò jó gbogbo agbára tó lè máa jẹ gàba lórí rẹ, tó sì dá àṣeyọrí rẹ dúró. Iná Ọlọ́run yóò jó wọn ní orúkọ Jésù. Àmín. Kókó àdúrà: bàbá, ẹ jọ̀wọ́ ẹ gbà mí là nínú gbogbo ìjẹgàba ẹ̀mí èṣù tó lè máa dí ìgbéga mi lọ́wọ́. Ìjẹ́ a sọ pé bàbá mi, Olúwa ẹ gbà mí lọ́wọ́ ìjẹgàba Sátánì tó ń dí ìgbéga mi lọ́wọ́, tí ó ń dí ìtẹ̀síwájú mi lọ́wọ́, tí ó ń dí àṣeyọrí mi lọ́wọ́. Olúwa gbà mí o, kí o fún mi ní àlùyọ pọ́nbélé. Ọlọ́run yóò ṣiṣẹ́ bẹ́ẹ̀ fún wa ní orúkọ Jésù. Olúbùkọ́lá Ayákó ní orúkọ mi o. Ẹ máa bá mi like, ẹ máa share, ẹ máa comment nípa ìkẹ́ àwọn èèyàn kí wọ́n lè jẹ àǹfààní Ọ̀run Ṣíṣí Yorùbá. Ẹ ṣé tẹ̀ ń tẹ́tí sí Ọ̀run Ṣíṣí Yorùbá o. Ọlọ́run Olódùmarè yóò tẹ́tí sí igbe àti ẹ̀bẹ̀ yín. Ó dàbọ̀.